Orúkọ tí mo jẹ́ ní Tiata pọ̀. Ẹ mọ̀ pé different orúkọ ló máa ń fún wa. Ó depend lórí role tó bá take. Orúkọ tí àwọn èèyàn mọ̀ mí sí jù ni Schoolboy, Scooby Dooby, Scrappy Doo. Yeah. Ìgbésí ayé mi láti kékeré. Mo jẹ́ àbígbẹ̀yìn àwọn òbí mi. So, wọ́n kẹ́ mi jù. Wọ́n kẹ́ mi, wọ́n kẹ́ mi. Ọlọ́run á jẹ́ kí èmi náà lè kẹ́ ọmọ mi ju báwọn òbí mi ṣe kẹ́ mi lọ. Mo ń kẹ́ àwọn ọmọ mi o, Ọlọ́run á túbọ̀ jẹ́ kí n lè kẹ́ wọn ju bẹ́ẹ̀ lọ. Because àwọn òbí mi kẹ́ mi. Wọ́n ti òbí mi, wọ́n ò fọwọ́ kàn mí rí, wọ́n ò bá mi wí rí. Ṣé ni máa ń ṣe ṣọ̀lọ̀ṣọ̀lọ̀ báyìí lẹ́yìn ìyá tó bí mi lọ́mọ. Wọ́n wá tọ́jú mi títí tí wọ́n fi kú. Wọ́n jẹ́ kí n mọ bó ṣe ń ṣe nílé ayé. Wọ́n jẹ́ kí n mọ ìgbésẹ̀ tó yẹ kí n máa gbé nílé ayé. Ẹni tí à ń bá rìn, ẹni tí à ń sá fún. Àti kékeré ló ti sọ fún mi pé kí n má máa ṣi orí mi lẹ́ o. Tí àwọn a lot of people bá mọ̀ mí nídi Tiata, wọ́n mọ̀ pé mo ò ṣi orí mi lẹ́ rí. Àwọn òbí mi jẹ́ kí n mọ̀ pé mi ò lè ṣi orí mi lẹ́. Wọn ò sọ fún mi kí n má mu ọtí, wọn ò sọ fún mi kí n má mu sìgá. Èmi ò kàn dédé mu ọtí, mi ò dẹ̀ mu sìgá rí, mi ò fagbó rí. I don't involve in any dirty business. Mo kàwé níwọ̀nba tó yẹ kí n kà. Mo lọ sí film academy ní ìlú Chicago, Columbia University fún filmmaking. So nígbà tí mo kúrò níbẹ̀, mo bẹ̀rẹ̀ business, fashion business. À ń ta aṣọ, à ń ta ago, à ń ta jewelries. Ìyẹn ni mo ṣe dàgbà. But ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn òbí mi. Nígbà tí ẹ mọ̀ pé tó bá bí ọmọ, wọ́n máa ń wo àkọsẹ̀jayé ọmọ, bí ìgbésí ayé ọmọ ṣe máa rí. Bóyá ìyẹn ni ìtọ́jú yẹn ṣe pọ̀. Wọ́n kẹ́ mi jù, wọ́n kẹ́ mi jù. Bí àwọn òbí mi ṣe ń kẹ́ mi, làwọn ẹ̀gbọ́n mi ń kẹ́ mi lọ́tùn lósì. Mo ti ẹ̀ fi nira ṣe ilé ayé mi rárá. Ìgbádùn ni throughout. Bàbá máa kẹ́ mi, ìyá máa kẹ́ mi. So mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn òbí mi láti tọ́ mi sọ́nà tó yege nínú ilé ayé. Ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, mo máa ń ṣe òwò tí ìyá mi àti bàbá mi ń ṣe. Ìyá mi gẹ́gẹ́ bí oníṣòwò àǹtaṣọ, lace làwọn máa ń ta. Bàbá mi jẹ́ oníṣòwò goldsmith, àwọn máa ń ta jewelries, gold, real gold. So mo wá combine méjì yẹn pọ̀. Nítorí àwọn tí mo ń bá ṣe náà ni àwọn tí mo mọ̀ náà. So aṣọ ni mo máa ń ta. Àwọn aṣọ gbajúmọ̀. Mo máa ń ta ago, mo máa ń ta jewelries. Mo yìí ń ta up till now. I have stores, different everywhere. Eré tí mo kọ́kọ́, nígbà tí mo kọ́kọ́ wọnú entertainment, I'm a movie director. Mo máa ń direct movie ni, mo dẹ̀ máa ń produce. Mo act tẹ́lẹ̀. So nígbà tó wá yá, movie ẹyọ kan tí mo ṣe jáde náà, Ọlọ́run bá mi tẹ́wọ́ gbà, òun ni Schoolboy. Àjòtọ́. Òkìkí ẹ̀ kan. So fíìmù tí n kọ́kọ́ kópa nìyẹn. So lẹ́yìn ìgbà yẹn mo ti ṣe oríṣìíríṣìí. Mo ti ẹ lè kà tán, it's a lot. Mo sọ fún ẹ, mo like fashion. Mo like fashion láti bẹ̀rẹ̀ pé mo ti model náà rí. Mo ti ṣe model rí. So mo like fashion. So nínú fashion yẹn ni ọ̀rẹ́ mi kan tí a jọ ń ṣe modeling ní Chicago ńgbà yẹn l'Amẹ́ríkà ló sọ pé àwọn lọ sí film school nǹkan bẹ́ẹ̀. Ṣé mi náà lè, through ẹ̀ ni mo ṣe lọ sí film school tí mo lọ fún directing àti pé à ń kọ story. Ṣé rí story kíkọ, òun ni mo ti mọ̀ yẹn láti kékeré. Bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi nígbà tí mo ti wà ní primary school. Nígbà kan máa ń ṣe atọ́ka àti comic.
so àwọn nǹkan méjì yẹn mo mọ̀ pé mi náà máa wá ń ya nǹkan because mo mọ̀ nǹkan yà náà mo máa ń ya nǹkan máa kọ story máa fi story join nígbà yẹn àwọn ọmọ school mi àwọn teachers mi wọ́n máa encourage mi so àwọn náà máa ń rà wọ́n máa ń gbà lọ́wọ́ mi gbà yẹn wọ́n máa fún mi ní owó kan kéékèèké kan so wọ́n encourage me so story yẹn ni mo mọ̀ kọ jù so nígbà tí mo ti mọ̀ story yẹn kọ láti kékeré ó ti stick lórí mi so nígbà tí ọ̀rẹ́ mi yẹn wá sọ fún mi mo kọ wò pé mo ní experience pé à ń kọ story mo kọ develop ẹ̀ so mo develop ẹ̀ so mo fi lọ sí school láti make sure pé mo tún fi ẹ̀kọ́ tó yege mo tún fi kún. Àwọn tèmi mọ̀ ń gbà yẹn ẹ̀mọ́ àti àwọn ọ̀gá bíi àwọn yẹn ṣáájú àwọn Jídé Kòsọ́kọ́ gbogbo wọn yẹn ṣáájú wa bóyá láwọn tó wà ń sìn lọ́mọ tó wà ń sìn bóyá àwọn tí mo mọ̀ ń gbà yẹn mú ìwà Adémọ́lá Murphy Afọlábí àwọn sẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ yẹn Saheed Balógun àwọn tí Yomi Flashlanso àwọn tó jẹ́ contemporary mi nìyẹn àwọn tí mo mọ̀ ń gbà yẹn nìyẹn. Nígbà ẹ mọ̀ pé èmi ò ń ṣe fíìmù bẹ́ẹ̀ yẹn pé ká máa produce movie like every other time bí ṣe ń bá yẹn sọ̀rọ̀ mo yìí ní 9 movie big movie like Jagun Iyewa bank robbery gbogbo àwọn ọkọ bẹ́ẹ̀ international bank robbery gbogbo àwọn ọkọ bẹ́ẹ̀ mo yìí ní lọ́wọ́ gan I still have like 9 movie tí mo tiẹ̀ ti release tó ìwà lọ́wọ́ mi tí mo ti yà tí ti parí èmi gangan ní tí mo play lead role I still have good 9 movie tí mo kópa tí mo tiẹ̀ ti release tí mo tọ́lẹ̀ ti yẹ dé ṣe gbogbo tí marketer mi ń bá mi sọ̀rọ̀ pé ká release it very soon I will think about it and we release it. Lẹ́yìn former wife mi ni mo produce Schoolboy now ìgbà yẹn ni mo ṣe a lot of movie Èso Dúdú a lot mo ti ṣe movie àìmọye before that nígbà tèmi pẹ̀lú former wife mi wà náà à ń fi bẹ́ẹ̀ release movie but like I said nígbà tí former wife mi wà à ń produce jù sí i lọ because ìgbà yẹn mo really fún time because mo mọ̀ pé nǹkan tó like nìyẹn so a máa ń produce léraléra but ngbà yẹn èmi business ni mo ń ṣe but mo ń support ẹ̀ láti jẹ́ kí òkìkí yẹn túbọ̀ pọ̀ sí so ó ń jẹ́ ká produce so ngbà tí oníkálukú ti separate so mo kàn máa ń produce dẹ̀ máa tún lọ gbájúmọ́ business mi máa tún produce dẹ̀ máa tún lọ gbájúmọ́ business mi so òun ni ò ṣe jẹ́ kí orí bó ṣe rí but tá a bá jáde nígbà yẹn náà ìlú máa ń mì náà ni. ìpínyà èwo lẹ tún béèrè ìpínyà tá à ń sọ yìí is over if I'm not mistakenly maybe like 9-10 years it's been long láti sọ yẹn náà orí ipò táwa yà tó lè máa tún yẹn sọ mọ́ táwọn yẹn ti kọjá. Question lálẹ́ béèrè yẹn o ṣe rí a kì í làkàkà lórí ìyàwó ọba kò ṣọba tó bá ti dádé nìkan ló ń sọ bẹ́ẹ̀ fún ọba tí ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ bá ti jọba tó ti dífá ọba fún láti kékeré ẹni tó bá lọ gùn lórí ìyàwó onítọ̀hún èkúta ni mo ní kó má lọ́kọ o mo dẹ̀ fọwọ́ sí pé kó má bímọ bọ̀ a kì í làkàkà lórí aya ọba èkúta ni ẹni tó bá gùn lórí ìyàwó ọba ikú ló ń wá fúnra èkúta ni so ìwọ tó bá lọ ń bá ìyàwó ọba sùn tó lọ ń ṣèṣekúṣe pẹ̀lú ìyàwó ọba ó ń pekú fúnra ẹ ni ó dẹ̀ ń dá èkúta bára ẹ be one. ó bímọ fún mi náà ẹni tó bá ti bímọ fọba ọba kì í kọ̀yàwó nílẹ̀ Yorùbá fi ìyàwó tó bá ṣàṣìṣe tá a bá gbọ́ àṣìṣe ayọ̀ kò lè wá sáàfin but tó bá ní clean behaviour látìgbà tó ti fi ọba lẹ̀ tó dẹ̀ wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀
tó kúnlẹ̀ síwájú ọba ó ṣeé ṣe kó bá dáríjì. Ṣẹ́rí Ayọ̀ Adésànyà ó ti bímọ fún mi and I think ọmọ kan ṣoṣo tó bí náà nìyẹn. Tó bá ti wá kúnlẹ̀ láàfin pé ká foríjì òun àforíjì tó bá ti lè tí àwọn ìlú bá ti tẹ́wọ́ gbà because gbogbo nǹkan náà ọwọ́ ìlú ni tí ìlú bá ti tẹ́wọ́ gbà tó bá ti ní àwọn fẹ́ pé ìyàwó wọn tí ò dẹ̀ ti ṣàṣìṣe tó máa dojú ti ọba ní gbogbo ìgbà tó wà ń ta so tó bá lè tí wà ẹ̀ bá yè clean bó ṣe yẹ kó clean. Amẹ́ríkà náà ni mo wà tẹ́lẹ̀ bó ṣe mọ̀ pé nítorí movie tá máa ń ṣe ń gbà yẹn torí movie tá máa ń ṣe ń gbà yẹn òun ló jẹ́ kí n súnmọ́ Èkó dáadáa gbà yẹn bọ́ǹsìn náà nígbà yẹn náà mo máa ń lọ Amẹ́ríkà mo máa ń wà bọ́ mọ́ nísìn Amẹ́ríkà ni bọ́ nígbà tí ìlú tó ti yan ọmọ oyè báyìí sìn náà àtúntì ń súnmọ́ ilé báyìí mo ti wà ń lù ú sìn for like 6 months if I'm not mistaken. tí obìnrin kan lè gbé gbọ́n wojú ẹkùn láì ṣàwò obìnrin òun wòrò kò sóbìnrin tó lè control èmi kò sí iṣẹ́ ni èmi like iṣẹ́ because mo lè ṣe iṣẹ́ tó lòdì sófin so mo máa ń tẹpá mọ́ṣẹ́ mi dáadáa so iṣẹ́ ni I have stores I have businesses up there. Ṣẹ́rí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi wọ́n ti dífá ọba fún mi ìyẹn ni àwọn òbí mi ṣe fún mi ní orúkọ Ọmọgoriọla Adéníyì àti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi náà ni mo ti ń ṣe bí ọmọọba ni mí nídìílé ìyá nídìílé bàbá nídìílé bàbá mi ìyá tó bí bàbá mi ọmọ jagun aṣọ anìkànjú ohun ẹkùn ni àwọn ọmọ olóyìnbó àkọ́kọ́ tó kọ́kọ́ jẹ ní ìyá bàbá mi láti Ìjẹ̀bú-Òde bàbá tó wá bí ìyá mi láti Ìjẹ̀bú-Òde náà ni àwọn lọ́mọ Gbédébùà bàbá tó wá bí bàbá mi ó wá jọmọ ṣèké ní Mògún màlẹ alára èso olúwa rẹ̀ àfẹnú ìbámakú tó ṣìṣọyìn àwọn ló do òun bíbí báyìí bọ ìyá mi wọ́n tún jẹ́ ọmọọba nílé Òmòbí náà ọmọ Ọ̀túnba Ìtàpàǹpá níyá mi so ní ìlú tí ń wá Tápá ti tún mi ọmọọba ni wọ́n so ẹni tó máa jọba ń lù yìí Tápá ti tún ẹ̀ wọ́n láti jẹ́ ọmọ ìlú yìí kò ṣe kó náà ní ìyá ẹ̀ kan wá láti ibì kan bàbá ẹ̀ kan wá láti ibì kan apá ti tún ẹ̀ wọ́n láti jẹ́ ọmọ ìlú yìí àwọn láti mọ̀ ẹ́ ń lù dáadáa ni so gbogbo àwa tá a wà ní Òmòbí pátá ọmọ ìyá ọmọ bàbá ni gbogbo wa tá a wà ní ìlú Òmòbí so ìlú Òmòbí ìlú bàbá mi ni ìlú ìyá mi ni. Anthony nǹkan tó tìlú bá fẹ́ lèmi ń ṣe o ọmọ òye ni mi àwọn ìlú ló panu pọ̀ tán ní àwọn fẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ òye tó máa jẹ èdè ńlò wọ́n ní charity begin at home èdè láti ń kẹ́sọ̀ ròde a ṣètò ilé là ń ṣe láti December ọmọ tó bá mú ọba because ọba ò jẹ́ ńlò ìrí tó bá mú ọba ẹ máa ṣètùtù ìlú ẹ máa ṣe gbogbo nǹkan ẹ máa bá àwọn ọmọ ìlú sọ̀rọ̀ ẹ máa bá àwọn obìnrin ìlú sọ̀rọ̀ ẹ máa bá ọkùnrin sọ̀rọ̀ ẹ máa bá Ṣugbọn ìlú sọ̀rọ̀ ẹ máa bá fa ìlú sọ̀rọ̀ ẹ máa bá pásítọ̀ ìlú sọ̀rọ̀ ẹ máa bá àwọn youth sọ̀rọ̀ ẹ máa bá àwọn young lady sọ̀rọ̀ tí gbogbo wọn bá ti gbà sẹ́yìn lẹ́nu ìyẹn lẹ́yìn ẹ̀ṣẹ̀ ìjọba àwọn ní power máa ń ṣe nǹkan wọ́n á kọ̀ lọ mú ọmọ oyè wọ́n á gbé léèlú lórí pé ọba yín nìyẹn ìyẹn ò ní wọ́rẹ̀ rẹ̀ ìyẹn ò ní ṣètò tó yẹ kó ṣe bí kó ṣètò ìlú káwọn ìlú fẹ́ràn ẹ̀ tí ìlú bá ti fẹ́ràn ẹ̀ tán ìgbà yẹn lè ṣẹ̀ṣẹ̀ máa wá kóra yín lọ síta ìta tí mò ń sọ ni pé tẹ́ bá ti ṣètò ìlú tí ìlú ti gbà páwọn láìkí ẹ tí ò dẹ̀ sí wàhálà ń lò ẹ̀ ṣẹ̀ wá kó ọ̀rọ̀ yín lọ bá Àwùjalẹ̀ which is the paramount ruler of Ijebu land
ìyẹn ló máa ẹ̀ṣẹ̀ wá fi àṣẹ sọ̀rọ̀ yín. Imobi 5 years ti pẹ́ jù láṣẹ Ọlọ́run ìgbésẹ̀ tá à ń gbé yìí ìlú Imobi in another 2 years ẹni tó bá wọ bí báyìí wọ́n máa fi ìpá wọn wà ní Lekki Island ni. Do you know why? Ọ̀nà méjì ló wọ Imobi. A ní ọ̀nà tí wọ́n fi mọ́tò wà a dẹ̀ ní èyí tí wọ́n fi ọkọ̀ wọ̀. Omi ló surround Imobi. We are island ló wà yìí. Omi, yes, from Imobi láti Èbúté wa ń bẹ̀ yẹn sí Lekki just 25 minutes. Yes, boat. A ti gbé boat láti Lekki wá síbi báyìí láìmọye ìgbà. Yeah, I gbé boat from here to Lekki, from here to Epe, from here to Kedorukwe, Jos, from here to Ondo, everywhere. From here to London, everywhere. From here to America. I'm not lying. Àǹfààní tó wà níbẹ̀ ni pé ṣe rí ẹni tí tó bá máa ṣèlú ó ní láti jẹ́ gbajúmọ̀, ó ní láti jẹ́ ẹni tó wà expose, ó ní láti jẹ́ ẹni tó ní tẹríba, ó ní láti jẹ́ ẹni tó fẹ́ gbọ́ràn, yára gbọ́rọ̀ àbí yára gbọ́rọ̀ kó rọra fèsì. Mo máa gbọ́ tìlú, ìlú máa gbọ́ tèmi, máa gbọ́ tọmọdé, máa gbọ́ tàgbà. Èmi á wá lo influence popularity mi, socialite mi àmì bí ṣe gbajúmọ̀ sí èmi á wá lò yẹn lókèrè láti invite àwọn tó máa tún lù ṣe. Àmọ́ à ń ṣe lọ́wọ́ àwọn èrò tí ẹ ti pọ̀ tó ń fẹ́ ṣe nǹkan sílùú tó ti pọ̀ rẹpẹtẹ. tí ìjọba ń lu èrè tó bá jẹ́ nǹkan tó ń fa nìwọ náà ò ní jókòó síbí ò ní rí gbogbo àwọn èèyàn tó jókòó tì mí yìí. Wọn kì í bọ́mọ olúkè ṣeré dúlẹ̀ bàbá rẹ̀. Understand? Kò dẹ̀ ń ṣe nǹkan tá à ń fà. Understand? Èmi gan tí mo wà ń bí, understand, mo ò ní síbi tí ìlú ò bá dúró tì mí. Àwọn baálẹ̀ ló ń wò yìí, àwọn ọmọ ìlú ló ń wò yìí. Understand? Wọ́n fẹnu sowọ́pọ̀ ní pé kájọ ṣèlú because ọba kọ́ ló ń dá ṣèlú. Tí ò bá sí ọmọ ìlú, tí ò sí ìlú, tí ò sáwọn baálẹ̀ kò sí bó ṣe lè ṣèlú. So gbogbo àjọ ń ṣe ni. So wọ́n kọ̀ wò pé èmi ló tọ́ sí kí n ṣe. Gbogbo àwọn tájọ́ ń ṣe sí máa ń pàtà náà láyìn sọ̀rọ̀. Ṣé mọ̀ pé èmi mo ò fi bẹ́ẹ̀ ṣe mọ́ wọn ti bẹ́ẹ̀ yẹn, kò jẹ́ mọ́ wọn bẹ́ẹ̀ yẹn pé ká ṣe máa jọ ṣe wọléwọ̀de kò ń ṣe ìtìjà o. Kò sẹ́ni tí mo bá yín òdì, kò sẹ́ni tí àjà, kò sẹ́ni tí máa rí ìdí tíátà tí mo ò ní bá sọ̀rọ̀. Àìmọye wọn ni mo rí rí, mo dá Ọdúnládé Gàí, mo tí ì rí, mo tí ì rí Mùsùn Fúlàní rí, mo tí ì rí, mo rí Sanyẹ̀rì, mo rí l'Amẹ́ríkà lẹ́ẹ̀kan. Fẹ́mi Adébáyọ̀ bó ṣe dàbí ìgbà tó yẹ pé mo bá bẹ́ẹ̀ ṣe sinimá ẹ̀ẹ̀kan náà ni mo rí nígbà tó ń ya ọmọ Mushin. So mo ò fi bẹ́ẹ̀ ṣe mọ́ wọn bẹ́ẹ̀ yẹn, but tíṣẹ́ bá kàn wọ́n kò sẹ́ni tí mo lè pè nígbà tí mo yìí ń ṣe movie tájọ máa ń ṣiṣẹ́ pọ̀. Mo máa ṣe o, mo máa ṣe láti kò ń ṣe pé my heart but máa sponsor movie, big movie, culture movie because I'm a traditional, mo like culture gan. So mo máa sponsor àwọn big movie tó máa wá shoot ní Kingdom wa ń bí báyìí. Ìwọ náà orí gbogbo àwọn lovely house. Dẹ̀ tí débi ọkàn o. We have 32 villages nílùú yìí. We have 32 villages nílùú yìí tí gbogbo àjọ ń ṣe pọ̀. Imobi bí mo yẹ sọ fún yín, Imobi ó gùn lọ títí, but the bottom line is that àwọn ọmọ ń kí Imobi ní ọmọ ẹlẹ́ni rẹpẹtẹ, ọmọ onílẹ̀ rẹpẹtẹ, àwọ̀tún, àwòsì, àròpin. Ìtumọ̀ ẹ̀ ni pé ó tóbi. You can connect Imobi from here to Imo State, from Ondo
Calabar Jos, so ó tóbi gan but ẹni tó kọ́kọ́ roko Imobi àkọ́dó Imobi òun ni Uba. Uba ìlú ńlá ni, àkọ́dó nìyẹn, àkọ́dó ní gbogbo Imobi lápapọ̀. Ó dẹ̀ sẹ́ni tó ń jiyàn ẹ̀, ìlú tí wá nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì Tapampa, àwọn tọ́jọ́ ní ìlú yẹn sọ àìtó náwọn lólobọ́ gbogbo àjọ ń ṣe pọ̀ náà ni. Ṣé nǹkan tí ń sọ, we are all brothers like I said, brother and sister, ọmọ ìyá kan náà ni gbogbo wa. Understand? Mọ̀ pé bí ẹn pé tí wọ́n bá débi kan wà á tún máa burú ẹ̀ wá, wà mẹ́gbìn ẹ̀ wá, bí mo bí gbogbo mi ò bí ṣeré nìyẹn. So we are all family. Wàdá Ìlọrin àti wá o. Ni ẹ mọ̀ pé kò sí bó ṣe lè mọ̀ tán títí tó máa mọ̀ táwọn bàbá ẹ̀ kábíyèsí bàbá wa Àwùjalẹ̀ of Ìjẹ̀bú land, paramount ruler, ó ní Wàdá Ìlọrin àti wá. Sórí wọn ò ní purọ́ fún ẹ o, nǹkan tó ṣe sórí ní tíyàn bá máa ṣe dáadáa nílùú, Olódùmarè ló máa ń yan olórí. Tí Olódùmarè ò bá yàn ẹ́, tó bá fi ipá wá àbófowó wá, ìlú ò ní túbà, kò ní túṣẹ́. Kò sí bí ó ṣe ní sí challenges àbí tá a bá ń purọ́ fúnra wa, but challenges tó le ju agbára wa lọ Ọlọ́run ò tí ì gbé fún wa. Àti ẹ̀ tí ì rí wàhálà rárá, má jẹ́ n purọ́ fún ẹ. Gbogbo báyé ti bẹ̀rẹ̀ nǹkan yẹn láti December. Understand? Ọ̀rọ̀ ló láwọ́ kan ṣe láwọ́ kan ṣe ká tó ṣẹ̀ṣẹ̀ tó wá lọ sọ́dọ̀ kábíyèsí. Nígbà tá à ń sọ̀rọ̀ ìlú náà tá à ń ṣe gbogbo ẹ̀, ó mọ̀ pé ìlú tí ò tí ì sọ bàrẹ̀, and we have like 32 barrels. Understand? Ṣé mo pa máa kọ́ ṣe meeting, ẹni wá máa tẹ̀sẹ̀ kó, a máa bá ọmọ ìlú sọ̀rọ̀, ẹni wá máa kó gbogbo ẹ̀, máa kó mọ̀ pé gbogbo nǹkan yẹn náà ò easy. So nígbà tá a ṣẹ̀ṣẹ̀ ṣe tán tọ́nu wá kó, àìṣẹ̀ wá kó ọ̀rọ̀ wa lọ bá kábíyèsí. But so far so good, perfect. Mo ń rọ̀ wọ́n ni, mo ń bẹ̀ wọ́n because igi kan kì í dágbó ṣe, ọwọ́ kan ò gbẹ́rù dórí, àgbájọwọ́ báyìí òun la máa fi ń sọ̀yà. Ó ràn wá lọ́wọ́ náà ni kó gbárùkù tì wá, kó jẹ́ ká jọ gbé ìlú Imobi sókè. Lovely kingdom, gbogbo àwọn aráàlú yìí, they are perfect. Kò sẹ́ni tó perfect, Ọlọ́run nìkan ni, but they are trying their best. Wọ́n gbárùkù tì mí, àjọṣe. So àwọn tó wà lókè òkun, a rọ̀ wọ́n kó máa wálé. Wọ́n try you, àwọn náà try you, because I talk to most of them. Wọ́n try, so káwọn náà máa wálé, kó máa kọ́lé sílùú, kó ṣe ilé iṣẹ́, kó ṣe oríṣiríṣi. Because tó bá develop ìlú náà ló máa ṣe dùn gbé fáwọn tó wà ń bẹ̀, tí wọ́n ní lè máa jáde pa lọ rent ìlú. But they are trying so far, but mo tún bẹ̀ wọ́n ni kó jẹ́ ká jọ gbé ìlú Imobi sókè.